ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist tèmi wọ́n ní Mariam wọ́n ló blast Tobi o wọ́n ló ń question Tobi nípa oyún wípé tó bá yá àwọn á rí gbogbo àṣírí tó ń bò ó. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sórí gist tèmi. Ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè bàbá wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe o, ẹ lọ subscribe o, tí má ti post any gist ẹ máa rí. Òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé, èyí tún lágbára o. Wọ́n ní pé ṣe ni Mariam ń blast Tobi o, tó ń fi ṣe yẹ̀yẹ́ o, tó ń sọ̀rọ̀ sí o wípé tó bá yá o, oyún tó lòun ní tó bá yá àwọn á rí bóyá ó ní àbí kò ní. Ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o. Torí èmi rí Tobi tó post àwọn fídíò àwọn photoshoot kan pé tí kò ẹ̀ dẹ̀ ti ga. So why tí Mariam tún wá ń question oyún? Ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, wọ́n ní pé Mariam ń attack Tobi pé kí ló dé tí ò fẹ́ sùn sí palace, kí ló dé tó ń sá fún kábíyèsí, kí ló dé tó yẹ pé kò fẹ́ sùn tí kábíyèsí kí kábíyèsí má bàa rí inú ẹ̀, wípé nítorí ẹ̀ ló fi ń sá fún kábíyèsí. ẹ̀yin èèyàn lé, wọ́n ní pé photoshoot tí Tobi post wọ́n ní ó link o, wọ́n náà ní fake ni. mi ò bá wọn gbé palace, nǹkan tẹ̀mí gbọ́ allegedly èmi sọ fún yín o. wọ́n ní pé ṣe ni Mariam ń attack ẹ pé fake ni photoshoot yẹn, wípé yàtọ̀ sí yẹn pé Tobi ò kí ń sun palace, pé ó máa ń lọ sun ilé ẹ̀, bóyá ilé ẹ̀gbọ́n ẹ̀ àbí nǹkan, wọ́n ló máa ń lọ sun family house wọn àbí nǹkan, wípé kò kí ń wá sí palace, wípé kò sùn tí kábíyèsí rí ní tó bá ti wá sí palace, wípé torí ó avoid nǹkan kan ni. ẹ̀yin èèyàn lé bá ṣe gbọ́ allegedly nìyẹn o. ó ní bí Tobi ṣe ń ṣe bí ìgbà tó yẹ pé ó fẹ́ arrange ọmọ níta ni, wípé kì í ṣe pé bóyá ó lóyún. èyí tún lágbára o, allegedly o, bá ṣe gbọ́ ni o, bá ṣe gbọ́ ni o, ó ló wà lórí social media yẹn o. wọ́n ní pé bí Tobi ṣe ń ṣe pé kì í sun palace, wípé kábíyèsí ò rí lóru kánjọ sùn pọ̀, wípé ó máa ń lọ ní pé there was a time tó yẹ kó sùn tí kábíyèsí pé ṣe ló lọ kó àwọn ọmọ wá sínú palace. àṣẹ gist yẹn náà tí kábíyèsí fi ní kó kó àwọn ọmọ yẹn padà, wọ́n nínú bí kábíyèsí gan. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o. wọ́n ní pé Tobi ò kí ń sun palace o, ipò máa ń avoid kábíyèsí ni, allegedly bá ṣe gbọ́ ni. ẹ̀yin èèyàn lè ṣe rí nǹkan tẹ́mi kàn fẹ́ sọ sọ́rọ̀ yìí ni pé kò sí béèyàn ṣe hide pregnancy tó bá yá pregnancy á jáde. ṣó ti yé yín? oṣù 9 péré lobìnrin fi ń gbọ́mọ, ṣùgbọ́n ẹlòmíì wọ́n máa ń fi oṣù 10, 11, ọlọ́run ò ní jẹ́ kí ti wá rí bẹ́ẹ̀. so afún Tobi afúndi at least right now tó ti ló ń lóyún ó ń lóyún, gbogbo oyún tá à ń pariwo yìí ó mà ti ń lọ sí bí oṣù 6. tẹ́ bá wo picture shoot tó shoot yẹn, ẹ máa rí pé bí oyún oṣù 6 sí 7, because oyún yẹn ti ga. èmi gan pick picture yẹn, mo máa post ẹ̀ ní ìsìn, tí n bá máa post ẹ̀ sínú gist yẹn máa rí. so why téèyàn máa ní òun ní oṣù 6 sí 7 tó máa parọ́? tó bá wá jẹ́ pé lóòótọ́ ló ń parọ́ allegedly bá ṣe gbọ́ o, ẹ jẹ́ ká fún un doṣù 8 now, and ìgbà tó bá máa fi doṣù 9 á ṣàbímọ. and kábíyèsí gangan ó yẹ kí kábíyèsí lọ test Tobi pẹ̀lú dókítà wọn nínú palace. ó yẹ kí wọ́n ránṣẹ́ sí dókítà kán ṣe pregnancy test fún nínú palace. kò yẹ kí kábíyèsí máa fi irú nǹkan báyẹn falẹ̀. ó yẹ kán ṣe pregnancy test fún, kán mú lọ sọ́dọ̀ dókítà wọn kán lọ ṣe. so irú Mariam yẹn kò ní máa sọ oríṣiríṣi nǹkan tó ń sọ every time ló máa ń attack Tobi, ó ń parọ́ ni, ó blow inú ẹ̀ ni, ó ṣe báyìí ni.
ìyẹn wà important o, kábíyèsí ẹ lọ ṣe pregnancy test o, so that àwa ìyá fi mọ̀ pé lóòótọ́ kò sí nǹkan báyẹn tí wọ́n ń sọ lórí social media. Tó bá wá jẹ́ pé lóòótọ́ Tobi lóyún tó yẹ pé ìlara ló mú Mariam máa sọ nǹkan tó ń sọ, wàá rúre wàá sọre o, because àwa náà fẹ́ kó rúre kó sọre. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi ní àṣẹ Ọlọ́run. Òkè òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. 2024 tó ń kọlẹ̀kùn ẹ̀ láyọ̀ àtàlàáfíà lájọ máa ṣe. Please share this video, like and subscribe. God bless you all.